Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. This is one of the Nollywood best cinematographers in the house. Àwọn àbúrò wa náà ni ọlọ́run ayé ẹgbẹ́ gbé títí láyà kàlàbíà ẹ̀rọ àjọ ìwà gíga lóró ní ìṣàlẹ̀ o ẹgbẹ́ ìdílé o wọ́n ti ní orí ìdílé ọ̀dọ́. À ń kí lára àwọn tí wọ́n wà ní àárẹ̀ wa náà ní. Ọdún ìwọ́n ní máa ń kiri sọ̀rọ̀ ṣe bá tí tó mọ̀ fún àlejò àwọn ẹ̀rọ àti ọ̀nà ìrìnlẹ̀. Mo fún yín lówó ẹgbẹ́ bá kú mi ní o, ẹ jẹ́ kó rí yín pé màá gbóhùn mi padà. Ọdún àgbàmà tó máa bá lọ sí lókèjọ́ ló bá lè yọ. Let me play a little, ẹ jẹ́ káwọn náà kéde. Ẹ̀gbọ́n, bẹ́ẹ̀ kò tí ì gba balance. So wá wọ pé àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí, wọ́n ò ní jẹ́ kó wo play tó wò bá play tó wá darí ẹ̀gbọ́n kó wò play rárá náà. Ẹ̀gbọ́n ó play bí ẹ̀gbọ́n balẹ̀ gba balance. Ọmọ náà ó ka. DJ Kamo tún ti bẹ̀rẹ̀. O ti DJ Kamo. Aki Baba Moses Adeyemo, Janinga, Ekwadroti. On this note, where is the celebrant, please? Celebrant, come here. Where is the celebrant? Afod, Kunle, Ewa Kunle. Tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó fi ní 50 years. Ewa, Bọ́dá Kunle. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.